Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ẹ ṣé, mo fi gbogbo ọpẹ́ ìyìn àti ògo fún Ọlọ́run Ọba àlékè ọlá. Mo tún wá fi àkókò yìí náà mo tún fi dúpẹ́, mo tún fi kí aṣáájú ẹ̀dá Ànábì Muhammad Sallallahu alayhi wa sallam. kíkẹ́ àti ọlá Ọlọ́run kó máa bá wọn. Àmín. Látara bẹ́ẹ̀ mo kí àwọn àfáàní kalẹ̀, mo kí àwọn ṣéwù wa Asubiaro, Ọlọ́run ajáre pẹ́. Àmín. Ọlọ́run ti ṣe yín ní aṣáájú ẹ̀ ní dèrò ẹ̀yìn pẹ̀lú àṣẹ Ọlọ́run. Àmín. Mo wá fi kíkí wọn, mo fi kí àwọn alájà wa, àwọn mọ́mì wa níkàlẹ̀. Látara tiwọn náà mo kí àwọn bàbá wa, mo dẹ̀ kí gbogbo àwọn ọmọ ilé ẹ̀kọ́. Ọlọ́run á bá jogún ìmọ̀ fún yín Àmín. pẹ̀lú àṣẹ Ọlọ́run. Gbogbo ìtọ́ ti kọ́ awúlò fún yín nílé ayé Àmín. àtàlíkíámọ̀. Àmín. Ẹ ṣé, inú mi dùn púpọ̀ láti wà ní àárín wa ní ọ̀sán yìí. Èyí tí ìbá sọ síwájú ni àwọn ṣéwù wa ti sọ yẹn, torí wípé mi mọ̀ pé ètò báyìí wà ń bí, but kò sí báyìí fẹ́ ṣe tábàárí ibi tí orú ìjókòó báyìí wà, àyàfi ẹni tí kò bá ní làákàyè àbí tí òye ò tó àbí tí ò fẹ́ oore lọ́dọ̀ Ọlọ́run ni ò ní darapọ̀. Kò sígbà tó bá pè ẹ́, torí pé ìjókòó ìjọmọ ìyá ni. Lẹ́yìn tá a dẹ̀ rí kọ́ lára wọn àáfàá wa wípé ìjọmọ ìyá tó tóbi jù lórílẹ̀ ayé ni ìjọmọ ìyá mùsùlùmí. Masha Allah. Ó tóbi débi pé ó ju ti ẹni tó bí wa mọ́ lọ tágbọ́yé ẹ̀ bá wà. Téèyàn bá wá ní àǹfààní láti wà lórí àyè bẹ́ẹ̀, kò sí nǹkan méjì ju pé bó o tiẹ̀ ju a seconds, bó tiẹ̀ sálámọ̀ sí wọn tó kúrò ń bẹ̀, ẹ̀san wà fún. Àti wípé mo wá rí i pé lára nǹkan tó jẹ́ ojúṣe ìjọba àti ti mẹ̀kúnnù fẹ́ntọ́lọ́ ń bá ràn lọ́wọ́ nìkan tí mo tún bá nínú ètò yìí, léyìí tó jẹ́ pé téèyàn náà bá fi tọ́rọ́ kọ́bọ̀ dá sí, ó ṣoríire ayé àti tàlìkìámọ̀ náà ni. Torí pé gbogbo wa máa ń ròyìn pé bóyá ojúṣe ìjọba nìkan ni láti ṣe oore fún ara wa àti láti gbéra wa dìde. Ó kàn lè pọ̀n síbì kan ju bì kan lọ ni. Ìjọba lè má rí inú yàrá wa látara pé èrò pọ̀, ṣùgbọ́n àwa ara wa tọ́lọ́run bá ṣoore fún, a jọ ń gbé nínú ilé ara wa ni. Èyí tá a bá ṣe fúnra wa lóore láàánú, ó máa ń lọ fún àgàn nínú ayé ọmọ èdè èèyàn. Ṣùgbọ́n oró èyí tèmi bálẹ̀ ní, mo rí wípé lára nǹkan tí ó jẹ́ gbòógì tó jẹ́ pé tá a bá ń ṣe nínú ẹ̀sìn wa kò ní parẹ́, ìlọsíwájú àtẹ̀tún máa bá ẹ̀sìn yẹn. Àwọn èèyàn wa náà á máa dìde sókè, à kúrò nídìí aláìní, torí látara yìí pé à ń ṣe ìrànlọ́wọ́ fún ara wa lórí pé bá máa ṣe jẹ, bá ṣe máa mu, bá dẹ̀ ṣe máa jẹ èèyàn. So inú èmi náà wá dùn púpọ̀ wípé tí àwọn tó kù wa tájọ́ ń ṣe ẹ̀sìn, tá bá lè máa ṣe orú ètò báyìí, á jẹ́ kí ìdàgbàsókè kó bá agbègbè wa àti ara wa. A mọ̀ wípé ó lè máa rọrùn púpọ̀ fún wa, ṣùgbọ́n níwọ̀n bá tọ́lọ́run bá ṣe náà, tá bá fi ń ṣe àánú fúnra wa, tá dẹ̀ fi ń ranra wa lọ́wọ́, inú wa máa dùn, ìfẹ́ máa wà láàrin wa. Kò dìgbà tá bá kàn jọ sálámọ̀ síra wa, tá kàn lọ bóyá ní mọ́ṣáláṣí, tá à wo ìgbésí ayé wa àbí kẹ́ ọ̀nà wo la fẹ́ gbà ranra wa lọ́wọ́. So inú mi dùn púpọ̀ lórí nǹkan tí mo bá tí wọ́n ń ṣe ní mọ́ṣáláṣí Asubiaro wa. I'm very grateful and I'm very proud of it. Ọlọ́run bá lékè ọlá, á túbọ̀ máa ràn wọ́n lọ pẹ̀lú àṣẹ Ọlọ́run. Tó bá tún máa di ìwòye ọdún tó ń bọ̀ náà, á tún ju báyìí lọ. Ọlọ́run á fún wa ní ẹ̀mí kíkọ́ àtàlàáfíà, kẹ́ni kọ̀ọ̀kan wa náà tún lè witness ẹ̀. Èmi náà gan láì pè mí láì ṣe máa rántí láti dá sí kó túbọ̀ ju báyìí lọ. Ṣùgbọ́n lórí èyí tí mo yìí báyìí náà,
èmi náà máa dá sí ní ṣókí. àwọn ọmọ ilé ẹ̀kọ́ mẹ́rin tó ní wọ́n ṣe dáadáa 5 láti lè jẹ́ kọ́mọ̀ yìí pé èèyàn máa ń fojú sí ẹ̀kọ́ yìí ni. kò sí èyí tá lè ṣe ní western education tó fẹ́ determine oríire ayé wa àyàfi ká rubber stamp ẹ̀. ìmọ̀ wo la fẹ́ fi rubber stamp ẹ̀? ìmọ̀ ẹ̀sìn Islam yìí náà ni o. wàláì téèyàn kan bá ní nǹkan kan wà níbi kan irọ́ ni, torí oró èmi tọ́lọ̀ ń ṣe àánú ìfún náà tí ìbá sọ mo ṣe jàǹbá ọkàn ni, torí wípé àánú lèmi náà rí gbà. kò ń ṣọgbọ́n mi, kò ń ṣèmọ̀ mi, kò ń ṣòye mi nínú àwọn tí mo bá du ipò, torí wípé àwọn ọ̀gá mi wà ń bẹ̀, àwọn lídà mi wà ń bẹ̀, àwọn bàbá mi wà ń bẹ̀. bó kàn wọ́n lá Ọlọ́run nínú àánú ẹ̀ ló kàn ṣe fún mi, àánú lèmi náà rí gbà. kò dẹ̀ sí nǹkan méjì tí mo máa lè máa sọ wípé bóyá mo tún lè máa tọ́ka sí pé kó jẹ́ nǹkan ìrànlọ́wọ́. wákàtí 5 wa fáwọn ọmọ ilé kéwú, wákàtí 5 tá bá ti ń kírun wa tá dẹ̀ ń ṣọ́ ara wa nípa ìwà wa nínú àánú Ọlọ́run náà a máa rí dáadáa. mo rí pé àánú lèmi náà rí gbà. Ọlọ́run á dẹ̀ jẹ́ kí ẹnì kọ̀ọ̀kan wá ń bì àtàwọn ọmọ wa kọ́ra àánú gbà lọ́dọ̀ Ọlọ́run pẹ̀lú àṣẹ t'Ọlọ́run. èmi náà gbogbo àwọn tó pè jáde yẹn màá ṣe ìrànlọ́wọ́ 50,000 fẹ́ni kọ̀ọ̀kan wọn. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Jazakumullahu khairan. Aki baba wa Chairman Abdul Lateef Ashimi, kọlọ́n jẹ́ àrí àwọn bàbá wa pé ẹ̀mí gígùn àti àlàáfíà ara kọlọ́n kó bá a ṣe fún wọn. ọ̀rọ̀ olówó iyebíye òun ni wọ́n sọ kalẹ̀ yìí. ọ̀rọ̀ olówó iyebíye ọ̀rọ̀ tó ń dùn yẹn nú tí wọ́n fi ń dúpẹ́ fọlọ́run ọba nítorí izharul gina mina shukur. kọlọ́n jẹ́ àrí bàbá wa Chairman pé bàbá wa Chairman bí àwọn àlùfáà ti ṣe rí ń bí lónìí, àwọn náà ti ń dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé bàbá wa Chairman tá a sì mọ̀ wípé ẹ̀yin náà mọ iye àwọn àfáà púpọ̀. Masha Allah. púpọ̀ lẹ́bàá tí ń ṣe fún àwọn ọmọ ilé kéwú, àwọn àfáà kan náà ni wọ́n ń kọ́ wọn kéwú. àwọn kan ni wọ́n ń kọ́ wọn. ẹ bẹ́ẹ̀ ni ká mọ tí ó fẹ́ dé ọ̀dọ̀ àwọn àfáà. àbá wọn ló máa dọ́dọ̀ yín, kò ṣe announce àmọ́ àwa akígbe máa rò. màá lọ gbé fóònù mi sí DND báyìí nítorí àfáà mi ò pè mí o, ẹ mọ̀ pé mi mo sọ o. kọlọ́njẹ́ àrí bàbá wa Chairman pé la hawla wala quwwata illa billahi al-aliyyul azim. èyí tó kàn nísìnyí òun náà ní ká dúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run ọba. Masha Allah. ẹ jẹ́ wí alhamdulillah, ká tún wí alhamdulillah. Aki wọlé àwọn àlùfáà wa, aki wọlé àwọn àlùfáà wa Fadilatu Sheikh Abdul Hamid Atharwa, kọlọ́n jẹ́ àrí àwọn bàbá wa pẹ́ ẹ̀mí gígùn àti àlàáfíà ara kọlọ́n kó bá a ṣe fún wọn. Àsárùwá ti dé ọmọ làwọn mi bàbá lórí ilé. Àsárùwá ti dé ọmọ làwọn mi bàbá lórí ilé. Guest artist. Àsárùwá ti dé. ọmọ làwọn